kí ni wọ́n ń bọ́ Ọbásanjọ́ sí báyìí o? nígbà tètò òdìbò ààrẹ tó kọjá lọ yìí ń ṣe ségesège tíbi tí ó forí sọ ò tí ì yẹ nìkan táriwo òjòrò lọ́tún èrú lósì wàhálà níbí wàhálà lọ́hùn sì gba gbogbo Nàìjíríà kan. ààrẹ orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ jáde ó sì sọ pé INEC ṣètò òdìbò náà síwájú kí wọ́n lè ṣàtúnṣe àwọn ohun táwọn èèyàn ń torí ẹ̀ pariwo. ó létò òdìbò náà ṣe pàtàkì fún Nàìjíríà àti pé gbogbo ayé ló wo ohun tá à ń ṣe orúkọ rere tó sì yẹ ká ní nídìí ètò òdìbò náà tá a kò bá ṣe kinní náà dáadáa ìsọlẹ́nu àtorúkọ burúkú ni ó ti di ẹ̀yọ̀ fún wa. bàbá náà ò tí ì sọ̀rọ̀ ẹ̀tàn ńgbà táwọn olóṣèlú ti hé pàápàá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kò sí sóhun tí wọn ò fi bàbá náà wé tán. àwọn kan yàwòrán ẹ̀ sórí ayélujára wọ́n gbé fọ́tò ẹran síbi orí ẹ̀ wọ́n l'Ọbásanjọ́ ni bẹ́ẹ̀ làwọn kan lọ mẹ́nìkan láti ilẹ̀ Ìgbò wọ́n ní káwọn èèyàn wò dáadáa o bàbá tó b'Ọbásanjọ́ nìyẹn ọmọ Ìgbò ni wọ́n ní nítorí pé ó jẹ́ Ìgbò ló ṣe ní kí wọ́n fagilé bò náà pé kì í ṣọmọ ọkọ Yorùbá rárá. nígbà tẹ́ bá ń wẹ́gbẹ́ òṣèlú táwọn ọmọkọmọ àwọn ọ̀jẹ̀lú àwọn ọmọ tẹ́nìkan òbí àwọn tí ò já mọ́ kinní kan àwọn olè tí wọ́n kàn ń wo ohun tí wọn yóò jẹ àwọn tí wọn ò mọ ohun tí wọ́n ń pè nífẹ̀ẹ́ aráàlú tàbí tó dàgbàsókè tó jẹ́ jẹunjẹun làwọn kòṣèlú sí. inú ẹgbẹ́ APC yìí wọ́n pọ̀ sí jùlọ lásìkò yìí púpọ̀ nù wọn ti wà nù PDP tẹ́lẹ̀ ṣùgbọ́n ńgbà tó jẹ́nu APC ló ń jẹ àjẹbánu ìjẹkújẹ àtolè jíjà jíjówó aráàlú kò ti ṣeé ṣe jùlọ lásìkò yìí. níbẹ̀ náà ń gbogbo àwọn akóṣìbérò ẹ̀dá wọ̀nyí rọ́ sí kì í ṣe pé kò séèyàn dáadáa tàbí olóṣèlú tó lè ṣàǹfààní fún lù ń bẹ̀ o ṣùgbọ́n máa já àdìgbòlugi ló pọ̀ jù ń bẹ̀ ni. kódà apá àwọn lọ́gàálọ́gàá nú ẹgbẹ́ náà ò ká wọn. borí ọmọdé kan ò bá burú tán pátá tọmọ náà sì pe rẹ̀ lọ́mọ Yorùbá yóò lanu gbàgà lágbárí yóò máa sọ̀rọ̀ sọ́básanjọ́ bẹ́ẹ̀ yóò máa fi wẹ́ran yóò máa búyà àti bàbá ẹ̀ láwọn ọmọ tí wọn ò jọmọ 40 ọdún lọ. àwọn àgbà tí wọ́n wà nú ẹgbẹ́ náà ò jẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ń fòṣèlú ṣoúnjẹ nú ẹgbẹ́ yìí kò mẹ́nìkan la kì í bú wọn ò mẹ́nìkan la kì í sọ̀rọ̀ sí kò sí sóhun tí wọn ò lè ṣe láti fi àwọn ọ̀gá wọn páwọn dúró tì wọ́n digbidigbi. bẹ́ẹ̀ irọ́ ni o oúnjẹ ni wọ́n ń wá o bádànwò bá bọ́gà wọn yìí díẹ̀ báyìí wọn ò sá lọ fún un ni. Ọbásanjọ́ lè ní tiẹ̀ lọ́wọ́ o kódà ó lè má ṣe dáadáa fún Yorùbá tó bá ti rò ó sí ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá fún láǹfààní láti lórú ọjọ́ tí bàbá náà lò láyé báyìí ẹni tọ́lọ́run bá dúró tì tó ṣààrẹ Nàìjíríà lẹ́ẹ̀mejì báyìí ẹni tọ́lọ́run fara ẹ̀ hàn tó jẹ́ òun ló sì pẹ̀ǹpọ̀ agbára orílẹ̀-èdè yìí jù làwọn ọmọ ẹni tí ò jẹ́ kinní kan àwọn èèyàn lásán ò jókòó láti máa sọ̀rọ̀ rú ẹni bẹ́ẹ̀ táwọn àgbàlagbà ò sì ní dá wọn lẹ́kùn. Ọbásanjọ́ ní kí wọ́n fagilé bò nítorí kò kójú òṣùwọ̀n ṣóun nìkan ló sọ pé bò náà ò dáa tó ni. àwọn tí wọ́n wá láti ilẹ̀ òkèèrè wàá wòran sọ bẹ́ẹ̀ INEC fúnra ẹ̀ sọ bẹ́ẹ̀ àwọn aṣojú ẹ́mbásì Amẹ́ríkà sọ bẹ́ẹ̀ àti tàwọn orílẹ̀-èdè míì kí wàá lè tí ò gbọ́rí inú yẹn ṣe bọ́mọ ọsàn ní kó pọ́npọ́ báyẹ̀ ẹ̀ ni. bó bá jẹ́ INEC ṣètò òdìbò yìí bí wọ́n ti láwọn yóò ṣe é tí ò sí mágòmágó táwọn náà ṣe ń pa ìṣedéédé ètò wọn ta ni ó bú wọn ta ni ó sì dámọ̀ràn pé kí wọ́n tún kinní náà ṣe bí nítorí àṣìṣe lóríṣiríṣi tí INEC ṣe yìí làwọn èèyàn ṣe ń sọ pé bò náà kójú òṣùwọ̀n nítorí kò sẹ́ni tó mọ̀ bóyá àṣìṣe lohun tí INEC ṣe náà ni àbí wọ́n mọ̀ ṣe é nítorí àwọn èèyàn ò rídìí òkodoro ọ̀rọ̀ yìí ni wọ́n ṣe ń sọ ohun tí wọ́n ń sọ. ìdí sí rèé tọ́básanjọ́ ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ àmọ̀ràn lásán ni àwọn tó ń ṣèjọba lè gbà wọ́n sì lè má gbà wọlé àti pé gbogbo ẹgbẹ́ òṣèlú lọ́rọ̀ yìí kàn kì í ṣe APC nìkan. ìwà ìlámùmọ́ra ìwà àfẹ̀mí kábàjẹ́ tó máwọn kan nú ẹgbẹ́ náà lára ò dára. àwọn èèyàn tó sì ní làákàyè tí wọ́n tún fẹ́ràn orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ máa bá wọn jàǹdùkú tó wà nú ẹgbẹ́ náà sọ̀rọ̀ kí wọ́n má fọwọ́ ara wọn ba ohun tó dára jẹ́. Ọbásanjọ́ ò lẹ́ṣẹ̀ léyìí tó ṣe yìí bẹ́ẹ̀ ni kì í ṣe èèyàn yẹpẹrẹ táwọn ọmọkọ́mọ kan lè máa rí fín. kódà Aṣíwájú Tinubu pàápàá méyì ohun tó ṣe wá lọ́ngbà tó fẹ́ gbégbá àdíje ipò ààrẹ nìyẹn. ẹ kìlọ̀ fáwọn ọmọdé wọ̀nyí o ẹni tó bá tẹ́gbẹ́ bàbá ẹni ọmọ gidi ilẹ̀ Yorùbá kan kì í sọ̀rọ̀ sí o. ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.